Ti dé o mi ọmọ yín ìyàwó yín ọ̀rẹ́ yín Iyaafin Omobolanle aya Famakinde adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi o ọba tó ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù ọba mi àríró àlá Ọlọ́run ìyanu ọba mi tó ń jẹ́ Jehovah ọba ọlọ́wọ́ ọdẹ oníbàtà idẹ aládé idẹ Ọlọ́run ìyanu kábíyèsí o mo lóun ló ń fi ọmọ sínú ẹni tí dókítà ní kò lè bímọ mọ́ mo ní ó ń wà ní òkè ó dẹ̀ lè ka iye irun orí oníkálukú mo ní kábíyèsí aládé ńlá Ọlọ́run mi mo yìn ọ́ wò fún àsìkò ìtẹ́ fún wa láti padà wá lónìí ibi tá a wá lónìí ni ọ̀dọ̀ ìyá wa Lapex creation wọ́n ránṣọ wọ́n ṣojúlóge wọ́n wégèlè wọ́n ń ta aṣọ tí ẹ bá tiẹ̀ wá sọ́dọ̀ ìyá wa Lapex creation kí ẹ kàn wo aṣọ lásán wá tí ẹ ó bá fi padà lọ tí wọ́n bá fi ṣe gbogbo ẹ̀ fún yín ẹ ó dàbí òyìnbó ẹ ó dàbí ẹlòmíràn ẹ jọ̀wọ́ ẹ bá wá sí ọ̀dọ̀ ìyá Lapex creation kí ẹ̀yin náà mọ̀ wípé òtítọ́ ọ̀rọ̀ ni ohun tí mò ń sọ ẹ má bá wa kálọ sí ọ̀dọ̀ ìyá wa Lapex creation ẹ káàsán ìyá wa Lapex creation gbogbo ẹ̀ lẹ́ ń ṣe o gbogbo òwò ẹ̀ ń taṣọ ẹ̀ ń ránṣọ ẹ̀ ń ṣojúlóge ẹ̀ tún ń wé gèlè Ọlọ́run yóò máa fún yín ṣe o kí ni orúkọ yín. Orúkọ mi ni Lọ́lá Àyìndé ní Adépẹ̀tù. Níbo ni ìlú tí a ti bí ẹ̀yin? Ọmọ Oǹdó Ẹ̀kí Mògún. Yes. Akí wọn lóńdó o wọ́n ní pé tí wọ́n ló sàn wọ́n ní àsàn fún gbogbo wa láṣẹ Èdùmàrè o ìyá wa Lapex ǹjẹ́ ẹ lè kọrin Oǹdó kan fún wa. Èsì o Ẹ̀kí Mògún èso nùyà nọmọǹdó mo tó ìtayẹ̀yìn mo dìbò ń àmì mo tó ìtayẹ̀yìn mo dìbò ọmọ mi bọ́kọ mi ṣẹ́ mi ò mẹ́rọ̀jò pọ̀ o dọ́mọ mi ṣẹ́ mi ò mẹ́dẹ̀jọ sọ́nà bújẹ́
ọ̀nà fínà bínú mi odò dínà rìn sí òhe odò dínà rìn sí òhe. ẹ ṣé o ọmọ Oǹdó mo ní èmi náà kí wọn ní Oǹdó o mo kí wọn ní Agbogbo Òkè mo kí wọn ní Yábà ní àwọn ẹbí Adépẹ̀tù mo ní akíyín ò láti òkè òkun ẹ ṣé òyà wa Lapex Creation ó tí mo fẹ́ bi yín ni pé ọdún wo ni ẹ̀yin dé òkè òkun. láti tó bí ọdún kí n sọ pé 16 years. ọdún mẹ́rìndínlógún. ọdún mẹ́rìndínlógún. pẹ̀lẹ́ ǹjẹ́ ó dẹ̀ ní ohun àdójúkọ nígbà tẹ́ wọ ìlú òyìnbó ṣé bẹ́ẹ̀ ṣe dé náà ni wọ́n dẹ̀ fìwé lé yín lọ́wọ́ pé ó ká gbà. ìlú òyìnbó wà rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ mo gbàdúrà pé gbogbo àwa tá a wà nílùú òyìnbó la máa kéré òkú délé lágbára Ọlọ́run láṣẹ gbogbo àdáwọ́lé ẹnìkọ̀ọ̀kan wá yọrí sí lágbára Ọlọ́run kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá ní àforítì gbogbo tó ń wá ló máa tẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn náà ṣe mọ̀ pé téèyàn bá kọ́kọ́ dìbò ẹ kọ́kọ́ ṣọ̀wọ́n iṣẹ́ ìdọ̀tí ẹ̀ ṣoríṣiríṣi nígbà tí ò bá sí ìwé téèyàn fẹ́ fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run bá ti gbà fún yín tọ́lọ́run ti fi yín lọ́kàn balẹ̀ fún tẹ̀ ń wá tó ti tẹ̀ yín lọ́wọ́ tó bá tán. ẹ ṣeun ìyá wa ǹjẹ́ ọdọọdún ni ẹ̀yin máa ń lọ sí ìlú wa Nàìjíríà ni àbí ìgbà tẹ́ ti gbàwé nílùú ẹ̀kọ́ jókòó síbẹ̀ náà ẹ̀ padà lọ sílé. Ọlọ́run wá ní ṣe tèmi bẹ́ẹ̀ mò ń lọlé dáadáa o bẹ́ẹ̀ nígbà táwọn ọmọ mi sì kéré mi kì í lọ dáadáa bẹ́ẹ̀ sì tán ti dàgbà tán ti tóra wọn mò ń lọlé dáadáa kódà mo ṣẹ̀ dé kan láìpẹ́ kò ju bí oṣù méjì lọ sí i. ǹjẹ́ torí pé ẹ máa ń ṣiṣẹ́ ó dẹ̀ jẹ́ òpin ọ̀sẹ̀ bíi